الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وآله وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ìkẹ́lọ́hún àánú ọlọ́run àláfíà àti ọrọ̀ ẹ̀jẹ̀ tó kọ́ máa bá gbogbo títún gbọ́ àtọ́jú tó ń wà nulẹ̀ eré àlàáfíà kí n pa àpọ̀dọ̀ sórí ìsìlámù náà la tó gbé afẹ́fẹ́ láàárọ̀ adúpẹ́ fọ́ba tó mú wa lọ lánàá tó tún fi àánú àti ìkẹ́ ẹ̀dá wa padà láàárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run àwa aláma wa ẹ̀yin náà láti máa bá pẹ̀lú ògo ọlọ́run ọba tó ṣe Ramadan ní rọrùn fún wa tá à ń bára wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àánú ọlọ́run tílẹ̀ tòní bá ṣú Ramadan ó di 24 ìwọ̀nba tó bá kù lẹ́yìn eléyìí bóyá mẹ́rin àbí márùn-ún àbí mẹ́fà ní kọ́lọ́ ń dákunjọ́ kó ṣe ní ọrùn kó sì ṣe látẹ̀wọ́gbà fún wa gbogbo ìlàkàkà wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ìgbìyànjú wa àti ìràwọ̀ra sẹ̀síwájú ọlọ́run kọ́lọ́ ń dákunjọ́ àbámbi tó lérè bí hákìlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀kọ́ tún mí ìlàtúmọ̀ wọ́n lé ní gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa lórí ètò yìí torí pé lójoojúmọ́ ni ọ̀tún ọjọ́ máa ń yọ ìtàtúmọ̀ wa lórí ètò lé ní ó kan gbogbo wa pátápátá àti mùsùlùmí o àtẹlẹsìn mi ò gbogbo wa pátá ni ètò tòní náà kàn adájọ́ ní tí wà níkàlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run láti bá àyànnà náà rọ̀ kókó tí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ lónìí ní tí a pè ní the burial of obas in Yorùbá land sísin ọba nílẹ̀ Yorùbá tòní the tradition civilization and the law kí ni àṣà wa sọ kí ni ọ̀làjú gbọ́wọ́ bára tàbí bomi ọ̀làjú dé lónìí àti kí ni òfin náà tún wá sọ méjì mẹ́tẹ̀ẹ̀ta ìlà fẹ́ gbéyàwó adájọ́ wa ti wà ní kálẹ̀ tó máa bá wa yànnà lọ́ọ̀ tó pé amòfin ni wọ́n mọ̀ nípa òfin wọ́n mọ̀ nípa àṣà wọ́n mọ̀ nípa ọ̀làjú so mẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ gbéyàwó lónìí ṣùgbọ́n gábí àṣà wa kọ́tọ́ nípa lọ síbi ètò náà ẹ ká lọ síbi iṣẹ́ alábàárìkà lókè lọ́wọ́ léṣe FAFC Nigeria Limited tá bá padà dé kí tó wá tẹ̀síwájú. Are you looking for quality foods that will make your lifestyle very big? If they produce quickly, food, oil, and global services is our best route. We have livestock foods like broiler starter mash, broiler finisher mash, roads mash, chick mash, and broiler mash. It is livestock approved. We are also into animal and poultry husbandry, where we rear chicken that lay eggs, layers, cow, sheep, turkey, catfish, goats, and more. FF Food Mills and Poultry is situated at number 1 around Ojogo Street off Arokoya Street, ahead of House Oilers Petrol Station, Ijebu Ode, Ogun State. Our farm is located along Ogbebe Direct Road, behind St. Luke Anglican Church, Ogbebe, Ogun State. You can call this number 0803-441-4545 at FF Food and Poultry, where comfort is our concern. Welcome to visit us. If I leave. Mommy, we did not see Salama today. Where's Salama? ẹ̀ka pọ̀ra láti iléeṣẹ́ FAFC Nigeria Limited àti iléeṣẹ́ Aspra Nigeria Limited láì ní fi àsìkò wá ṣòfò ní tí mo sọ pé a fẹ́ gbéyàwó lónìí kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbéyàwó òun náà ní nǹkan tí a pè ní sísìn ọba nílẹ̀ Yorùbá lónìí àṣà wa ọ̀làjú àti òfin a fẹ́ gbéyàwó láàrin mẹ́tẹ̀ẹ̀ta káwo ọ̀nà wo ló yẹ ká gbégbà ọ̀nà wo la fẹ́ gbégbà kí ni àléébù tó wà nínú ẹ̀ kí ni ìlọsíwájú àti ìdàgbàsókè tó wà nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí àlejò wa lórí ètò lónìí àwọn náà ni bàbá wa amòfin akọ́ṣẹ́mọṣẹ́ òfin ni wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn bàbá wa Alhaj Kamaldeen Kọ́ládé Otukoya salamu aleykum wa rahmatulahi san. Wa aleykum salam wa rahmatulahi wa barakatu. akin sórí ètò Islam ọ̀nà ọ̀la àsìkò kú iṣẹ́ ọ̀rẹ́ kọ́lọ́ndàkùnjọ má ṣe tẹ́lẹ̀ lọ́dún láṣẹmọ̀ fún wa
gbogbo ìgbìyànjú yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kọ́lọ́n dákun bá wọn lọ́lẹ́ àṣẹ gbogbo ìjírẹ̀ bẹ́ẹ̀ wa kọ́lọ́n dákun bá gbà kó fi gbígbàdúrà ṣe wá lọ́ṣọ̀ọ́ bí hákìlá hawla wàlá quwwata. bàbá gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀yìn kọ́ gẹ́gẹ́ bí òfin ká tó wò pé gẹ́gẹ́ bí àgbàlagbà nílẹ̀ Yorùbá àṣà wa ọ̀làjú pé a lọ kàwé àti òfin péjọba gbé òfin kalẹ̀ a fẹ́ bójú wo sísìn ọba pẹ̀lú àṣà ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti tòde òní káwò lábẹ́ àṣà ẹ jẹ́ ká kọ́ gbé bẹ́ẹ̀ nù pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àṣà wa sísìn ọba nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àti nísìn kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ kí lè rí sọ fún wa nínú ẹ̀. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim rabbana idina siratal mustaqim. Àmín. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. nǹkan tí wọ́n ń pè ní ọba. Bẹ́ẹ̀ni. ni wọ́n ń pè lólórí. Bẹ́ẹ̀ni. Olórí ìlú ni wọ́n ń pè ní ọba. Bẹ́ẹ̀ni. Ọba jíjẹ nílẹ̀ Yorùbá ó ní ètò bí wọ́n ṣe ń ṣe èèyàn kan lè dédé débẹ̀ kó lóun ti di ọba. Òun ti dọba. Nínú ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn tí ìdílé wọn àbí tó yẹ pé nígbà tí ẹni tó tẹ ìlú yẹn dó tó wá tẹbẹ̀ dó àwọn ọmọ wọn àti ìran wọn ni wọ́n ti máa ń jẹ ọba. Ní ìgbà ayé àtijọ́ tí wọ́n bá fẹ́ jẹ ọba ẹni tó máa ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn tí wọ́n tẹ ibẹ̀ yẹn dó ẹlòmíràn ló gbádé wá láti ibì kan nígbà tó débẹ̀ yẹn ló wá rí i pé àyè wà ń bì nínú dúró ẹlòmíràn nígbà tó ń bọ̀ Ifá ló júwe ọ̀nà fún pé kó máa lọ síbi báyìí nígbà tó bá débẹ̀ àwa tàbẹ̀dọ̀ àwa bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó àwa bẹ̀rẹ̀ sí ní bímọ àwa bẹ̀rẹ̀ sí ní gbèrú sí láti bẹ̀ lọ odò lórí ìlú nìyẹn kí a wá wò pé nígbà tí ọ̀làjú wa bẹ̀rẹ̀ sí ní dé tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ̀ sí tí ìlú bẹ̀rẹ̀ sí ní ju bó ṣe wà tó tóbi ju bó ṣe wà lọ kí ló wá ń ṣẹlẹ̀ àwa rí wípé nínú ìdílé kọ̀ọ̀kan wọ́n á wò pé àwọn ta ló bá kàn nígbà tí ọba kan bá nílẹ̀ Yorùbá wọn ọgbà kan bá kú ọba kì í kú nítorí pé ẹni tó ń pè lọ́ba igbákejì òrìṣà lákàsí nílẹ̀ Yorùbá pé òòṣà ló dá ilẹ̀ òun ló ní Ifá ló ní gbogbo ẹ̀ so igbákejì ẹ̀ tó jẹ́ aṣojú ẹ̀ lórí ilẹ̀ ayé òun ni ọba so gbogbo àṣà gbogbo ìṣe gbogbo nǹkan tí ọba lágbára lé lórí lọ́ba máa ń ṣe nǹkan tó bá wọn ọba lọ́ba lè ṣe fún àpẹẹrẹ ọba lè sẹ́kọ́ lọ pa àyàn kan bẹ́rí ẹ̀ dànù ó lè pàṣẹ pé lágbájá ó ṣẹ̀ sílùú ó ṣe nǹkan tí ò da ẹni kó lè kúrò nílùú àwọn ìjòyè ọba wọn á dìde wọn á tẹ̀lé dé ibodè ìlú yẹn wọn á ní ó yá kúkúrò nílùú fáwọn gbogbo agbára báyìí ló wà lọ́wọ́ ọba débi pé tí ọba lọ sọ́dọ̀ ọba ó lè dé fìlà débẹ̀ ọba ò lè dádé kí ọ̀nà dádé òun láti ṣí fìlà ẹ̀ kódà ní àwọn ọgbà kan tó bá lọ sọ́dọ̀ ọba tó bá ti dé àti wọlé ọba ọmọ ọba Bàtálẹ̀ ni bí ọba ṣe lágbára tó láti fi àpọ́nlé fún ipò yẹn níbi tí a gbà pé ọba lágbára dé nìyẹn tí ọba wá dàgbàdàgbà tó bá wá lọ ọba ò kì í dá rìn àwọn Yorùbá máa ń sọ pé ọba ń rìn ilẹ̀ ń mì tìtì kábíyèsí ilẹ̀ tá à ń tẹ̀ ẹ̀kọ́ ló ń mì ṣùgbọ́n àwọn ẹmẹ̀wà tó tẹ̀lé àwọn tó kó dání àwọn tó ń gẹṣin àwọn tó fẹsẹ̀ rìn tó wọn máa lọ níwájú ẹ̀ kódà ní ìgbà kan ní ìṣẹ̀dálẹ̀ wa ọba ò kì í fẹsẹ̀ rìn wọ́n máa ń gbé ni wọ́n gbà pé òṣàdé kò lè rìn so bí ọba yẹn bá ṣe wá ń lọ sí ni ètò yẹn ń lọ sí nígbà tí ọ̀làjú wá dé ó wá di wípé àwọn wo la fẹ́ fi jẹ ọba kí ni ìlànà tá a máa fi jẹ ọba yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní mú ìlànà oríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí ní mú sílẹ̀ kó wá tó di pé ìjọba wa dáwọ́lé ní ìjọba wa dá sí pé nísìnyí o tẹ́ bá fẹ́ jẹ ọba ẹ gbọ́dọ̀ ní ètò láti rí i pé kò sí ìdàrúdàpọ̀ tó máa ń ṣẹlẹ̀ láàrin wọn torí pé nígbà yẹn tí èèyàn kan bá ti jọba ẹ tó bá jẹ́ ìgbọ́n ẹ kò lè dúró lù pẹ̀lú ẹ̀ tí ọ̀kan bá tẹ bá fẹ́ jàdó ọba ẹ tó bá jàdó ọba yẹn kò lè dúró lù pẹ̀lú ẹ̀ nígbà tó bá ti dé ẹ̀bá gbogbo àwọn tó bá jàdó ọba wọ́n gbọ́dọ̀ kúrò lù fún ni tó ọba kúrò ọba máa lé wọn kúrò lù ni ó máa pàṣẹ kán lé wọn kúrò ètò ọba dẹ̀ ṣe agídí tí ò gbọ́ ọba máa ní kán lọ pàdé
bí tó bá lágbára dé nìyẹn. Tí ọba bá ń jáde lọ tó bá rí obìnrin kò sí ẹni tó lè fẹ́ tó lè jẹ́ ọkọ ẹ̀ wọ́n á lọ bá gbẹ́sẹ̀ lé. tó bá ti wù wọ́n bá akọ̀ ló gbẹ́sẹ̀ lé náà nìyẹn. Ṣùgbọ́n nígbà tó ọ̀làjú wá dé tí ọba jẹ ọba tó bá jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ ló wá tí àbúrò bá di ọba tí ẹ̀gbọ́n bá wà nílùú ẹ̀gbọ́n ẹ̀ gbọ́dọ̀ kúrò lù fún àbúrò ẹ̀ ni torí pé kò lè kọ́ àṣẹ ọba. Ìdí ẹ̀ ní ẹ̀tọ́ pé ọba kan á kúrò níbì kan á lọ sílùú bòmíì ẹlòmíì á kúrò ńbẹ̀ á lọ sílùú mi lọ tẹ̀dó síbẹ̀. Tó yẹ pé ẹ̀gbọ́n ló ti jẹ ọba táàbúrò bá wá dé tó jẹ́ alágídí tó jẹ́ akíkanjú àbúrò á kúrò lórí oyè fún òun á di ọba síbẹ̀ àbúrò á lọ síbòmíì lọ di ọba. Sọ́ngbà tí ìjọba wá dá sí ìjọba wá wo kí ni ètò tí a lè ṣe láti rí wípé ètò ọba yìí ó ń lọ déédéé. Ìjọba wa bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni wọ́n ń pè ní kíní kan tí olóyìnbó ń pè ní declaration. Declaration yẹn ni ìlànà báwo la ṣe máa jẹ ọba níbi báyìí. Nǹkan tó ń pè ní declaration yẹn òfin ilẹ̀ wa àṣà wa ni wọ́n kó sínú ẹ̀. Wọ́n á wo ìdílé wo lọ́n ti ń jẹ ọba yẹn nílùú yẹn bóyá àwọn ọba tó kọ́kọ́ ṣẹ̀bẹ̀dó ọmọ mẹ́fà ló ìdígi mẹ́fà ìyàwó mẹ́fà ló fẹ́. Ìkọ̀ọ̀kan nínú àwọn ìdílé ìdígi yẹn wá ti wá di ìdílé kan torí pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní fẹ́ wọ́n á yàwó wọ́n á máa lọ́kọ wọ́n á máa bímọ sí so ọmọ kọ̀ọ̀kan náà máa forúkọ ẹ̀ sí ní declaration yẹn as royal family tó lẹ́tọ̀ọ́ láti jẹ ọba. So ètò yẹn ni ìjọba dá sílẹ̀ nígbà tó wá di pé ìlú tún bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí ó wá di wípé nísìnyí tí a bá fẹ́ jọba kí lẹ́yìn nǹkan tá a máa ṣe ìjọba tún dá ètò lẹ̀ pé ok ẹni tó bá fẹ́ jọba nǹkan báyìí ló máa fún àwọn lágbájá nǹkan báyìí ló máa fún àwọn tẹ̀mẹ̀dù àwọn làkàṣègbè nǹkan báyìí ló tọ́ sí wọn. Gbogbo eléyìí tí wà nínú declaration yẹn inú ẹ̀ náà fi sọ pé òkè àwọn wo ni ẹni tó láti fọba jẹ. Ìjọba wa yọ àwọn tí wọ́n láti fi ọba jẹ wípé àwọn lágbájá máa jókòó fún àpẹẹrẹ àwọn kan tó ń pè ní pàǹpá ìlámùrẹ́ àwọn tó ń jẹ́ olóyè oríṣiríṣi ètò ìlú wọn láti wà ńbẹ̀ tó aṣojú ọmọ pẹ̀lú àwọn tó máa mú ọba yẹn. Nígbà yẹn náà tó hàn kí n dédé mú ọba tó wá fẹ́ mú ọba wọn á pe babaláwo tó gbójú tó mọ̀ nípa Ifá á dá Ifá èèyàn mẹ́ta ló wà nílẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí ọba yìí o èwo nú ẹ̀ ní Ifá mú ẹni tí Ifá bá wá mú eléyìí o tó bá jẹ́ pé ó ṣe dá ó bá di ọba yìí ìlú á tùbà á tùṣẹ́ so bọ́n ṣe mú ọba ńgbà yẹn nìyẹn tó bá ti wá mú tán pé nínú àwọn mẹ́fà tó kórúkọ ẹ̀ wá o lágbájá ni wọ́n mú o ẹni yẹn ló máa wá jẹ ọba tó bá ti wá di ọba ètò ìlú á wá bẹ̀rẹ̀ nígbà tó di wípé ìjọba wa dá sí tí wọ́n dá declaration sílẹ̀ ètò yẹn náà sì wà ìjọba ní ìdílé tí wọ́n ti ń jẹ ọba yẹn àwọn ìdílé yẹn àkọ́kọ́ jókòó wọ́n á mú ọmọ oyè nígbà tí wọ́n bá jókòó yẹn ni wọ́n máa pe ẹni tó máa bá wọn dáfá ní ìdí igi kọ̀ọ̀kan máa mú ẹni tó máa dáfá yẹn tó máa mú ọmọ oyè wá ta ló lẹ́tọ̀ọ́ ta ló wùn láti jẹ ta ló kàn wọ́n á kó wọn lọ sọ́dọ̀ onífá Ifá dá Ifá yẹn á wá mú ẹni tó tọ́ sí á mú lọ sọ́dọ̀ àwọn afọbajẹ àwọn afọbajẹ á wá tún wá wò ó pé ok nínú ẹ̀tọ́ mórúkọ ẹ̀ wá yìí o ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ sí ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ ṣé kò sí máa dàrú ń bẹ̀ tí wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n á ṣe àmú lọ sọ́dọ̀ ìjọba wá fóun tẹ̀tẹ̀ á fún ní nǹkan tá à ń pè ní certificate wọ́n á ṣe installation fún wọ́n á fún ní staff of office ó di ọba nìyẹn. Now tí ọba bá wá kú nígbà ayé ìjọsí bí mo ṣe sọ tẹ́lẹ̀ wọn ò gbà pé ọba ń kú wọ́n gbà pé ọba ó wàjà ni which means ó kúrò láyé yìí ó lọ sí àwọn bàbá wọn tó wà lọ́hùn òun náà ti lọ di òrìṣà fún àpẹẹrẹ kan tá à ń pè lógún tá à ń pè ní Ṣàngó èèyàn ni wọ́n tẹ́lẹ̀ nígbà tí wọ́n kú ni wọ́n sọ wọ́n di òrìṣà èmi inú wọlẹ̀ ibi tó wọlẹ̀ sí yẹn ni wọ́n sọ di ibi òrìṣà ẹ̀ tí wọ́n ti ń bọ́ so nígbà tí Yorùbá ọ̀gbà pọ̀ bá ń kú tọ́ba bá wá kú tó àbí ó wàjà bọ́n ṣe ń sọ Yorùbá gbà pé ọba ò kì í dá rìn ó gbọ́dọ̀ láwọn tó máa tẹ̀lé torí ìrìn àjò tó ń lọ yẹn ó gbọ́dọ̀ láwọn tó máa ránṣẹ́ bó ṣe rán wọn ṣẹ́ nígbà tó wà láyé so yẹn ló ń pè ní abọ́bakú so àwọn abọ́bakú yẹn tó bá yẹ kó bá ti kú báyìí ó dàgbà o kò dàgbà o òun náà ti kú nìyẹn kábíyèsí Ọlọ́run torí tó bá fẹ́ ṣe àìtọ́ ọba wọn Yorùbá àgbà yìí pé wọ́n ń sin ọba wọn náà máa ń ṣe àìtọ́ ọba ni
nígbà tó wá fẹ́ wá ṣe àìtó ọba yẹn abọ́bakú yẹn máa wà ńbẹ̀ wọ́n máa ṣe àìtó tiẹ̀ mọ́ tí ọba bá wá kú nígbà yẹn wọ́n á ti ọjà níbòmíì oṣù mẹ́ta níbòmíì oṣù méjì wọ́n máa fi ti ọjà pa nítorí pé lásìkò yẹn kò sí ẹni wọ́n gbọ́dọ̀ fi bu ọ̀wọ̀ fún ọba tó kú yẹn ṣùgbọ́n tó bá dẹ̀ para ètò ọba tó parí gbogbo ẹ̀ wọ́n á wá ṣe ọjà míì wọn ò ní tì í wọ́n á gbé kúrò wọ́n á ní wọ́n pe ọjà náà síbòmíì wọ́n á gbé lọ síbòmíì tó ti ń lọ ná ọjà yẹn fún ìgbà tó máa fi ṣe tí wọ́n bá wá ṣe bí a ṣe ń ṣe nígbà yẹn nìyẹn nígbà tó wá di pé ọ̀làjú wá dé tọ́làjú dé ó wá di wípé ta ló fẹ́ jẹ afọbajẹ abọ́bakú ta ló gbà wípé òun rẹ́dà ti bọ́bakú tọ́bọ́ bá ti kú kóun kó náà máa lọ́n tòun. Nọ́mbà 2 ńgbà tó di pé ọ̀làjú dé ètò pé à ń gbọ́jà à ń ṣe ọjà kódà ọjà míì ibi tó wà kò lè ṣe é gbé kúrò ńbẹ̀ fún àpẹẹrẹ kálá fẹ́ gbé ta ọ̀sùn kúrò ńbẹ̀ síbi náà fẹ́ gbé lọ tó máa gbà wọ́n ká gbé òkè ajé kúrò ńbẹ̀ la fẹ́ gbé lọ tó máa gbà wọ́n tó wà ńbẹ̀ ó wá di wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n sí pé ókè tọ́rọ̀ ọba bá ti ṣẹlẹ̀ ńkọ́ ẹ jẹ́ ká wo bá ṣe máa dá ọjà yìí dúró díẹ̀ láti fi ṣe àpọ́nlé fún ọba ìyẹn bẹ̀rẹ̀ sí ní yípadà nígbà tó yá àwọn ìjọba bá dá sí pé ókè ètò bó ṣe ń sin ọba yìí kí la ṣe fẹ́ máa sin ìjọba dá kinní kan lẹ́tọ̀ ń pè ní traditional council traditional council yẹn ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ni wọ́n fi síbẹ̀ iṣẹ́ wọn ni láti rí wípé ní abúlé báyìí o wọn kì í jọba ń bẹ̀ aṣojú ló máa ń wà ń bẹ̀ wọ́n ti wá gbòòrò débi pé ó yẹ káwọn náà ní ọba wọn á ní òkè wọ́n pè wọ́n ní coronet obas àwọn eléyìí ní traditional council máa advice government pé níbi báyìí ó ti ju bẹ́ẹ̀ lọ o ìlú ti gbòòrò ju yẹn lọ o ìdí àgbàsókè ti dé sílùú yẹn o kò wá ní dáa kó má nìyẹn tó máa jẹ́ olórí ń bẹ̀ kó jẹ́ pé gbà tó bá kọ́kọ́ dìde lábúlé wọn wọn á kó wá sí ìlú wá gbàṣẹ ìjọba traditional council yà advice ọba bẹ́ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá dẹ̀ ti gbé àwọn ìgbìmọ̀ dìde tí wọ́n rí pé ó rí bẹ́ẹ̀ wọ́n á approve ẹ̀. So ní traditional council yìí náà ni wọ́n ti máa ń wo kí ni àwọn nǹkan tí ọba nílò tí wọ́n láti bájọba sọ níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní advice gọ́ọ̀mẹ̀ntì pé àwọn tó ń jọba ó yẹ ká máa rò ó nítorí pé nílẹ̀ Yorùbá oríṣi ẹ̀sìn mẹ́ta la ní a ní nǹkan tó ń pè ní traditional religion eléyìí ni ìṣẹ̀ṣe tá a bá láyé lẹ́yìn a ní nǹkan tó ń pè ní Islam a dẹ̀ ní nǹkan tó ń pè ní Christianity tí a ò bá ní ṣe àbòsí pẹ̀lú ara wa ọba ti wà tó ti jẹ́ traditionalist pé ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ló bá dé ayé ìṣẹ̀ṣe ẹ̀ ló dẹ̀ dúró lé lórí ọba ti wà tó jẹ́ wípé mùsùlùmí ni kódà kó wá jẹ́ pé wọ́n bí sílé àwọn traditionalist yẹn àwọn oníṣẹ̀ṣe ni wọ́n bí sí ó ti wá sọ pé òun ti kúrò níbẹ̀ òun ti gba Islam ẹlòmíì wà ó ti kúrò nínú ìṣẹ̀ṣe yẹn ó ti di Christian àwọn tó ti wá di Christian yìí àbá àwọn tó ti di mùsùlùmí yìí ǹjẹ́ wọn ò lẹ́tọ̀ọ́ láti wá dé àyè wọn àwọn á wò pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí so ngbà lọ́pọ̀ ọgbà ẹni tó ti wá di mùsùlùmí tàbí tó di Christian yìí nígbà tó yẹ pé òun ní fámú àwọn ò pé òun ò lè jọba tó lóun lè bá ń ṣèṣẹ̀ṣe yìí o so ó wá jẹ́ kí àwọn tó wọ́n lẹ́tọ̀ọ́ sí ọba kọ́ máa pàdánù àwọn tó yẹ kán ṣe ètò yẹn pé ok àwọn tó wọ́n lẹ́tọ̀ọ́ sí tó yẹ pé bóyá ifá ni wọ́n fi mú wọn wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí o wọn láwọn ò ṣe torí pé ó bẹ̀rẹ̀ sí táwọn ṣe ẹ̀gbà kò bá lọ ìjọba wa pé ọgbọ́n òun la lè dá sí tó já sí wípé ìlú ò ní máa dàrú ètò yóò sì ní dàrú tí ò sì ní mú gbọ́mi sí wa omi ò tó tó dẹ̀ pa àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lẹ́tọ̀ọ́ sí náà ni wọ́n máa débẹ̀ ni ìjọba wa wò pé ok tó bá jẹ́ pé nǹkan tó ń dájà alẹ̀ ni pé ètò wọn fi ń sin ọba torí ní ìgbà tí ojú wa bẹ̀rẹ̀ sí nílà a gbà pé ọba ò kí ń wàjà mọ́ pé ọba ò lọ síbi kankan ọba gbélé ayé ẹ̀ ó dàgbà ó dògbó bí gbogbo ayé ṣe ń kú lòun náà kú kí la ṣe wá fẹ́ ṣe ètò ẹni tó kú yìí tó jára wa ìjọba wa dá sílẹ̀ traditional council wọ́n ti ṣe ètò yẹn
ìpè òkè kí la ṣe fẹ́ solve problem tí ó wà láàrin wa yìí wọ́n wá gbé lọ sọ́dọ̀ ìjọba pé tí ọba bá ti gbà wípé tí àwọn bá ti gbà pé òun fẹ́ jẹ ọba àṣà tiẹ̀ àti ìṣe tiẹ̀ tó ń lò yẹn náà ní ká máa lò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àwa kan òfin yẹn àwò dáadáa òfin yẹn ò sọ pé oníṣẹ̀ṣe ò lẹ́tọ̀ọ́ sí o ó ní ẹ̀sìn tí ọba bá ń lò ni wọ́n gbọ́dọ̀ fi ṣe ètò ìjáde láyé ẹ̀ nígbà tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sì gbọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn ìjọba òní kọ́ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn tí wọ́n pè nǹkan báyìí lẹ́ẹ̀kan gbà ẹ fún wọn tí wọ́n bá yẹ ti fún wọn ní ẹ̀tọ́ wọn káwọn náà yọ̀ǹda sísìn ọba bọ́n ṣe wá ṣe ọba pẹ̀lú ìlànà ìgbésí ayé ẹ̀ náà gbọ́dọ̀ fi sí nǹkan tó fi yẹn sọ nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn à ń dàpọ̀ kí ni wọ́n ń pè ní àṣà àti ìṣe ibi tó yẹ ká ti kọ́ bẹ̀rẹ̀ nítorí pé ǹjẹ́ ẹ̀sìn àti àṣà ṣó papọ̀ ẹ̀sìn àti àṣà papọ̀ nítorí pé nǹkan tó ń pè ní àṣà ní nǹkan tí olóyìnbó ń pè ní customs and tradition kí ni wọ́n ń pè ní custom àwọn ìṣesí àwọn ẹ̀dá tí wọ́n ti ń ṣe tó di wá di ara wọn fún àpẹẹrẹ nílẹ̀ Yorùbá ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò wọ́n máa jọ ń ṣe pọ̀ ni nígbà kan tí èèyàn bá dàgbà tó bá lówó nínú ẹbí tó bá ralẹ̀ á mú ilẹ̀ yẹn á pín fáwọn àbúrò ẹ̀ má lọ bí kankan wá dúró síbí ìwọ náà wá dúró síbí ìwọ náà wá dúró síbí ìwọ kọ́ tiẹ̀ báyìí wọ́n á wá ní agboolé ọmọ ẹ̀gbọ́n abẹ́ sí ń dàgbà síbẹ̀ ọmọ àbúrò abẹ́ sí ń dàgbà síbẹ̀ ó ti wá di àṣà wa ó ti di ìṣe wa fún àpẹẹrẹ báwo la ṣe ń kíyàn tí a bá wọlé Yorùbá ìkíni nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ti Ìgbò ó yàtọ̀ sí ti Haúsá nínú Haúsá wọ́n máa sálámọ̀ síra wọn ni nílẹ̀ Ìgbò wọ́n máa juwọ́ síra wọn ni nílẹ̀ Yorùbá ọmọ kékeré máa ń dọ̀bálẹ̀ kágbàlagbà ni obìnrin á kúnlẹ̀ kágbàlagbà àwọn àṣà wa nìyẹn nínú Islam nǹkan tí Islam gbé wá fún wa ó yàtọ̀ sí àṣà àti wa tẹ́lẹ̀ Islam mọ nǹkan tó ń pè lọ́ba ọba wà ní Islam ìlànà ẹ̀sìn yẹn wọ́n sì fi yan ọba ó yàtọ̀ sí yan ọba nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá wọ́n máa ṣàìtò fún ni wọ́n á ní wọ́n ṣàìtò ó lọ sódò ó ṣe kinní kan nínú Islam kò sí nǹkan tó ń pè bẹ́ẹ̀ so àṣà Islam nìyẹn ṣùgbọ́n kò wá tako àṣà tiwa so nílẹ̀ wa bá a ṣe yan ọba wa tàbí tó bá kú báwo la ṣe fẹ́ ṣe ó ní ètò tó ń fi ń ṣe èyí tíjọba wa dá sílẹ̀ yìí tíjọba fọwọ́ sí ìwé ká máa ṣe kò tako àṣà wa rárá kan tíjọba sọ ni pé tí ọba bá kú ẹ̀sìn tó bá ń ṣe náà ni kí wọ́n fi sín ṣùgbọ́n ẹ̀tọ́ àwọn ìlú ẹ gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ gbọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn kò ṣe pé ó ti o because kóun náà tó débẹ̀ ó lẹ́tọ̀ọ́ tí wọ́n ṣe fún ó lẹ́tọ̀ọ́ tí wọ́n ṣe fún. náà tá bá ní pé ká wò níbi tí ọ̀rọ̀ dé ń sìn sísìn ọba yẹn ní pàtàkì ìjọba gbé òfin kalẹ̀ bí ọdún mélòó sẹ́yìn àwọn kan ń bínú lórí ẹ̀ àwọn kan ń ṣe bíi pé àbí ó fẹ́ ba àṣà wa jẹ́ ni tàbí ó fẹ́ ba kínní torí pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba pín sí bí oríṣi bíi mẹ́ta mẹ́rin nínú ìpele wọn wọ́n ní táwọn ọba kan bá kú gẹ́gẹ́ bí ìpele tiwọn èèyàn bíi méjì mẹ́ta á tẹ̀lé ọba lọ àwọn kan tó bá tún jù bẹ́ẹ̀ lọ èèyàn bíi méje á tẹ̀lé ọba lọ àwọn tó bá tún jù bẹ́ẹ̀ lọ wọ́n léèyàn bíi 21 ló máa tún tẹ̀lé ọba lọ ìjọba bójú wò pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ láti máa pa èèyàn lọ ti tẹ̀lé ọba ìjọba wa gbé òfin sílẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà ká gbọ́ kí ni òfin tíjọba ṣe àti àwọn èrò ọkàn àwọn ọba àti àwọn olórí kọ̀ọ̀kan láàrin ìlú tá bá padà dé kétò wa tẹ̀síwájú. ìlú ti lajú kẹ wá bọ́ sí gbogbo ìlú pátápátá kẹ máa fọ́ gílòbù kiri lóru gbé wọn gbọ́dọ̀ ríran wọn gbọ́dọ̀ tọ́ná. oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ń ṣe tí ò ṣeé sọ síta nípa sísìn òkú wọ̀nyí. wọ́n bá sọ pé kankan jẹ́ ìṣẹ̀ṣe ṣe pàtàkì
ìṣẹ̀ṣe kí ló ń jẹ́ ìṣẹ̀ṣe? tájá bá sọnù kẹ́ wá o, tọmọ yẹn bá sọnù ẹ má wá o. Ìlú ti lajú jù yẹn lọ. ṣé báwọn ọmọ tiwa náà wà nílùú bòmíì tán lọ ṣe àgùnbánirọ̀ níbẹ̀, báwo la ṣe máa gbọ́ ikọ̀ fọmọ arúgbó? àwa ti ń ṣe ìjọba tiwa fúnra wa káwọn òyìnbó tó dé, kí politics tó take over gbogbo nǹkan pátá. lọ́dún 2021 nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn gbé òfin kan kalẹ̀ èyí tó wà lórí ìfinijoyè àti ìsìnkú àwọn ọba nípìnlẹ̀ náà. lára nǹkan tí òfin ọ̀hún dálé lórí ni aáwọ̀ tó máa ń wáyé láàrin àwọn afọbajẹ, àwọn ẹlẹ́sìn mìíràn àtàwọn mọ̀lẹ́bí ọba. èyí ló mú wa lọ bá àwọn ládéládé àtàwọn alẹ́nulọ́rọ̀ láti mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún. nǹkan tó bí nìyí, ìjà máa ń wà, èdè àìyedè kì í má pè níjà, èdè àìyedè máa ń wà láàrin àwọn ẹbí fámìlì àti àwọn ìlú pé fámìlì lè ní báyìí la ṣe fẹ́ sin òkú wa o, káwọn àwọn olóyè ìlú kan ní àṣà wa nìyí, a gbọ́dọ̀ sìn bọ́n ṣe sin bàbá ẹ̀, bọ́n ṣe sin àṣà yẹn wá tí wàá máa fẹ́ dí èdè àìyedè sílẹ̀. so kí ìyẹn má máa sí, mo lérò pé yẹn níjọba ṣe ní ó yẹ ká jókòó ká ronú bí gbogbo ẹ̀ ṣe máa wà ní ètò bí àṣà ìlú yẹn bá ṣe jẹ́. ó dá sí ọ̀rọ̀ tó máa ń dá wàhálà lẹ̀ ní àárín tọ́ba bá ti wàjà, tí àwọn èèyàn fẹ́ sọ pé àfi tí oníṣẹ̀ṣe bá sin ọba yẹn, àbí tó bá sin ọba yẹn, àwọn olóògbé nínú láti sin ọba yẹn, àbí èèyàn láti sin ọba yẹn, ó yọ gbogbo ẹ̀ kún bẹ́ẹ̀. oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ń ṣe tí ò ṣeé sọ síta nípa sísìn òkú wọ̀nyí, òkú ọba. ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ ní pé nígbà tí wọ́n pé ọba tó kú tí wọ́n ń ṣe àwọn ètùtù ẹ̀, tí wọ́n wá dáná sísàlẹ̀ tí wọ́n gbé òun sókè, tí wọ́n dáná sí ní ìsàlẹ̀ ń bí, tí wọ́n pé ọba ń yáná. irú iná wo lọba ń yá? àwọn kan wà tó ní tí ọba bá wàjà wọ́n máa gé ọ̀pá ọba, wọ́n máa gé orí ẹ̀, kó tọ̀nà sí òfin. kò jẹ́ tabadẹ̀ wo modernity nsìn, kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa wáyé, nítorí ó wà barbaric, because kò sí òòṣà kan tó náà fẹ́ gborí tó fẹ́ gba ọwọ́, ó wà barbaric. ìgbà tí èèyàn kì í ṣe ẹran. kí wọ́n tó ṣe òfin yẹn, wọ́n ti ṣe àpérò tó pọ̀ lórí ẹ̀, wọ́n ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn kàn. èmi sì rí i pé ohun tí ó bójúmu ohun tí wọ́n ṣe, ohun tèmi faramọ́ ni. tíjọba bá sọ pé ẹ̀sìn tí à ń sìn yìí òun náà ni ká máa ṣe, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba wọ́n ti lòdì sí bí wọ́n ṣe ń jẹ ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. èmi sì rò pé ohun tó yẹ ká ṣe ni pé ká máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ jíjẹ ọba, ká máa ṣe àtúnṣe tó yẹ láàrin ẹ̀, kó má sì í pé bóyá ìkùnsínú ń wà nípa ẹ̀. èmi ò sì rò pé nǹkan kan burú tó jẹ́ pé a lè sọ pé ó burú nípa yẹn. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn, àwọn tó ṣe òfin náà ń kọ́, kí ni wọ́n rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́? BBC dìde fún òdìlé ìgbìmọ̀ aṣòfin láti lọ gbọ́ lẹ́nu olùdarí ilé náà. àwọn èèyàn ń gbé káàkiri pé wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe tutù, wọ́n gbọ́dọ̀ ṣe kíní kan, kò rí bẹ́ẹ̀ o. ohun tó fi ń sọ, tó fi ń ta ṣẹ̀ṣẹ̀ ṣe sọ ni pé tọ́ba bá wàjà, tọ́ba tiẹ̀ ní ètùtù kan tẹ́ fẹ́ ṣe, ìwé yẹn òfin yẹn fìdí ẹ̀ mọ́lẹ̀ pé àwọn tí wọ́n ń ṣe, àwọn tí ó tọ́ sí láti ṣe ètùtù yẹn, ṣe pé káwọn kankan wá láti ibì kan o, rárá o. àwọn tí àṣà ìlú yẹn gbà wípé bóyá àwọn olóògbóni, àwọn olóṣùgbó, àwọn kinní kan, àwọn ni wọ́n ṣe, àwọn náà ni wọ́n gbọ́dọ̀ ṣe. ṣùgbọ́n táwọn sọ ni pé kán ṣe lọ́nà tó bá ìgbàlódé mu. fún àpẹẹrẹ, ẹ lè fẹ́ ṣe ètùtù ọba wàjà, ìlú ti lajú, kẹ wá bọ́ sí gbogbo ìlú pátápátá, kẹ máa fọ́ gílòbù kiri lóru bí wọn gbọ́dọ̀ ríran, wọn gbọ́dọ̀ tọ́ná. ní kẹ má ṣètùtù,
àní kẹ́ máa ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe tó bá bá wàjà, ṣùgbọ́n ẹ ṣe lọ́nà tó bá òfin mu. A ò dẹ̀ gbọ́dọ̀ rí pé à ń fi ènìyàn ṣe pé tájá bá sọnù kẹ́ ẹ wá o, tọmọ yẹn bá sọnù ẹ má wá o. Ìlú ti lajú jù yẹn lọ. Ṣé báwọn ọmọ tiwa náà wà nílùú bòmíì tán lọ ṣe àgùnbánirọ̀ níbẹ̀? Báwo la ṣe máa gbọ́ ikú wọn fọmọ wa rúbọ nítorí ọba kan fẹ́ jẹ? Káwa náà má ṣerú ọ̀dọ́dọ̀ tiwa ní ìbàyí. Nítorí wọ́n ti mú pé à ń tàjọ ènìyàn sílẹ̀, ìrúbọ tàbí ètùtù tó bá jẹ́ pé a fẹ́ gbẹ̀mí èèyàn a ò fẹ́ mọ́ nínú ìlú wa, àfòfin dè é. Ẹni tó bá dẹ̀ jọba, ẹ̀sìn tó bá ń sìn tó bá sọ pé ó tẹ́ òun lọ́rùn tí wàá mọ̀ pé kábíyèsí yìí onígbàgbọ́ ni o, tó bá kú ká sìn gẹ́gẹ́ bí ìlànà ìgbàgbọ́. Kábíyèsí mùsùlùmí ni o, ká sìn gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí. Ṣùgbọ́n kí wá ṣe pé ká ní wọ́n ti gé orí ẹ̀ o, wọ́n ti gbórí ẹ̀ lọ síbì kan o, wọ́n náà gbọ́dọ̀ pín ẹran ara ẹ̀ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ni. Àwọn ayé ti lajú jù bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn tí ọba bá wàjà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó wà ní ìpínlẹ̀ Ògùn, ẹ̀sìn tó bá ń sìn ò ní wọ́n fi lọ́ máa tẹ̀lé. Bẹ́ẹ̀ náà ṣe é ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń jọba. Ṣùgbọ́n ní ibì kọ̀ọ̀kan tó jẹ́ ògbóǹtarìgì ló jẹ́ pé àṣà ìbílẹ̀ ó lè wà ń bẹ̀. Wọ́n dẹ̀ ti wà lórí ọ̀rọ̀ tipẹ́tipẹ́, ó ti lé ní láti 1922 ni wọ́n ti sọ ní ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ẹ̀gbá. Wọ́n dẹ̀ ti ṣòfin lórí ẹ̀ pé ẹ̀sìn tí ọba bá ń sìn òun ni kí wọ́n fi ṣe ẹ̀yẹ ìparí fún ọba náà. Ó ṣe láàánú pé nígbà tí wọ́n ṣòfin yẹn ní 1922, ọba tó wà lórí ìyẹn nígbà yẹn Ọlọ́run pa wá ṣe pé wọ́n pẹ́ wọ́n lo 40 ọdún lẹ́yìn tí wọ́n ṣe òfin yẹn. Àwọn tó ṣòfin wọ́n ti lọ, àwọn tó máa mú òfin láti mú lò wọ́n kéré pin. Kò wá sí ìbáṣepọ̀ láàrin méjèèjì yẹn ló fà á. Ṣùgbọ́n ilé tí wọ́n á ṣe ń sìn ó wá jẹ́ ti gbogbo Ògùn state. Ó dáa, ṣé ká wá sọ pé gbogbo èèyàn ló fọwọ́ sófin yìí ni àbá àlò oníṣẹ̀ṣe mọ́? Kí gan-an lè rọ àwọn oníṣẹ̀ṣe? Kí ni wọ́n sọ sọ́rọ̀ yìí? Ìṣẹ̀ṣe ṣe pàtàkì. Èmi wò wípé àwa tí ń ṣe ìjọba tiwa fúnra wa káwọn òyìnbó tó dé, kí politics tó take over gbogbo nǹkan pátá. Ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. So ìṣẹ̀ṣe yẹn dẹ̀ nìyí, òun là ń tẹ̀lé. Èmi sì wò pé àwọn bàbá wa sì ń tẹ̀lé ìṣẹ̀ṣe. At the same time, a ní lòdì sí ìjọba. Torí ìjọba ṣòro ó fi ọwọ́ pa idà ẹ̀ lójú. So bí àwọn olórí wa bá ti gbà pé káwọn ṣe kó yí padà, ó kù sọ́wọ́ wọn. So nǹkan tèmi rí ń bẹ̀ nìyẹn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìṣẹ̀ṣe gbọ́dọ̀ ṣì wà. Ìṣẹ̀ṣe kí ló ń jẹ́ ìṣẹ̀ṣe? Àwọn àṣà àtọwọ́dá táwọn bàbá wa ń ṣe ni. Ọ̀tọ̀ ni ohun tó ń ṣe nílùú mi, láti ìlú sílùú ó máa ń yàtọ̀. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé téèyàn bá ti pé òun gba Ọlọ́run gbọ́ tó sì ń ṣe ẹ̀sìn ìgbàgbọ́ yìí, báwo ló ṣe lè yà kúrò ń bẹ̀ kó póun tún wá ń ṣe nǹkan míì tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe? Kí ló ń jẹ́ ìṣẹ̀ṣe? Ohun tí mo kàn lè sọ ni pé tí 100 èèyàn bá jọ àdórí ìdúró, 100 lè má gba ohun tẹ́ ṣe o. Ṣùgbọ́n tí 90 tàbí 51 tó bá ti gbà pé nǹkan báyìí ṣe gẹ́gẹ́ bí àṣọlẹ̀ aṣòfin ni majority carry the vote nìyẹn. So lóòótọ́ kì í ṣe gbẹ́ni tó wá ló gbà, ṣùgbọ́n majority gbà yìí pé tá pé nǹkan tá a fẹ́ ṣeré ó tẹ́ àwọn lọ́rùn. Tó jẹ́ kí situation yẹn ọ̀rọ̀ yẹn kó wà interesting ni pé ìṣẹ̀ṣe ló máa ń decide bọ́n ṣe ń sin ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ, ẹ̀sìn pọ̀ nílùú, ìlú dẹ̀ ti lajú gan sìn. Tẹ́ bá wo àwọn ọba míì
ó lè ṣe ẹ̀sìn mẹ́rin ó lè ṣe ẹ̀sìn mẹ́ta. ẹni tó jẹ ọba. ẹ káàpọ̀ là láti òkè lọ́hùn ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn o ẹ rí i pé ìjọba wò sọ́tún sósì bẹ́ẹ̀ ni wọ́n tún gba ẹ̀rí àti àmọ̀ràn àti kí ni ìwòye àwọn ọba pàápàá lórí ọ̀rọ̀ yìí ẹni tó fi dọ́dọ̀ Aláké gbogbo ilẹ̀ Ẹ̀gbá tó dọ́dọ̀ ọba Ọlọ́ta àti Ọ̀tà ó dọ́dọ̀ ti ọba Kárìgbò tilẹ̀ Rẹ́mọ àti àwọn bẹ́ẹ̀ lọ ká lè mọ̀ pé ìjọba bójú wò dáadáa kódà ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn níjọ́ náà lọ́hùn nígbà náà lọ́hùn honourable right honourable Ọlákúnlé Olúọmọ ẹni táwọn náà tún sọ lórí pé à ń sin ọba pẹ̀lú àwọn àṣà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ọ̀làjú ń sìn ọ̀làjú yẹn tó wá tún mú safety dání pé ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tábà sọ pé torí pé ọba kan kú torí àlàyé bọ́sà ní ìlú tá à ń fọ́ globe pé tó pé ètò àti ètùtù tá a fẹ́ ṣe aráàlú ò gbọ́dọ̀ ráwọn nǹkan tá à ń ṣe tàbẹ̀ sí ní fọ́ globe wọ́n ní pé irú eléyìí ò tún bófin mu mọ́ àbí ká sọ pé tẹran yín bá sọnù kẹ́ wá o tẹ́díyẹ bá sọnù kẹ́ wá tọ́mọ èèyàn bá sọnù nítorí pé ọba kú ẹ má wá o ó túmọ̀ sí pé ó ti tẹ̀ lọ́ba lọ ni o wọ́n ní irú eléyìí ò gbọ́dọ̀ tún wáyé mọ́ àwa náà lọ́mọ ń bò mí náà yàtọ̀ sí nítorí ọ̀ṣà àgùnbánirọ̀ tọ́wọ́n bá ń bọ̀ látòkè òkun tóun ò mọ̀ pé irú ètò bẹ́ẹ̀ ńlẹ̀ kó wá ń bọ̀ nínú mọ́tò òun àtìyàwó àtọmọ àtàwọn ẹbí ẹ̀ tó wá kó sí wọn lọ́wọ́ kan sọ pé torí pé ó ti bọ́ sásìkò tí wọ́n fẹ́ ń ṣe ètùtù ọba gbogbo wọn pátá náà máa tẹ̀lé ọba lọ irú eléyìí ò tọ́ ẹ̀yẹ́ káwọn náà tiẹ̀ wò pé tó pé àwọn tá a sọ pé oníṣẹ̀ṣe ni wá tó bá pé ọmọ tiwa náà náà mú nílùú bòmíì tó ń sọ pé ó tẹ̀ lọ́ba ìlú bòmíì lọ irú ẹ̀rí ọkàn wo ló máa wà nínú ẹ̀mí wa kí ni dùnnú so gbogbo eléyìí ni àwọn ìjọba gbéyẹ̀wò sọ́tún sósì kó tó di pé wọ́n gbé òfin lé lórí kí gómìnà wa gómìnà ìpínlẹ̀ Ògùn lé ní ọmọọba Dàpọ̀ Abíọ́dún kan tó fọwọ́ sí pé ó tó bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀ tó wá wo kíní kan mo fẹ́ ká lákìyèsí gómìnà wa ìpínlẹ̀ Ògùn yìí ìdílé ọba làwọn náà ti wá ọmọ ọba ni wọ́n kan tó fọwọ́ sí pé a gbọ́dọ̀ máa ṣe báyìí nítorí pé ọba kú ṣe báyìí nìkan lọ́ba ká torí ẹ̀ máa pa gbogbo èèyàn àbí ká máa ṣe àwọn ètùtù tẹ́ pé kò ní bá gbà mu mọ́ kò bá ọ̀làjú mu mọ́ kò fún wa ní ọjọ́ ọ̀la bóyá nínú àwọn tó ti lọ yẹn pàápàá ìbá jẹ́ ògo fórílẹ̀-èdè Nàìjíríà bí fúlù tán ti wá so gbogbo ilé ni wọ́n wó pọ̀ so ọ̀rọ̀ lélẹ̀ tá a ti gbọ́ yìí ó tún jù bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ bàbá wa tí a bá wo ohun tí olórí ilé ìgbìmọ̀ asòfin sọ pẹ̀lú ohun táwọn gbéyẹ̀wò lọ́tún lọ́sì kó tó di pé àwọn fàṣẹ sí pé kí gbogbo ètò tó lè mẹ́mí èèyàn lọ tó lè mú ìtàjẹ̀ sílẹ̀ tó lè mú ìdàlúrú wá tó lè mú kíkorò bánú ilé kan àbínú ẹbí kan táwọn fi ṣe báyìí lélẹ̀ pé no àfi kó fi regulate ǹjẹ́ ní tí wọ́n ṣe kò tako àṣà wa nílẹ̀ Yorùbá bí. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni àṣà Yorùbá kò kúrò níbi tó wà tí àṣà bá ti kúrò mẹ́ kò sí nǹkan tó ń pè lọ́ba mọ́ tí àṣà bá ti kúrò kò sí nǹkan tó ń pè lọ́ba mọ́ kò dẹ́ ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ẹ wo ní north wọ́n jẹ́ ẹ́míà lọ́hùn-ún ó dẹ̀ ní bọ́ ṣe ń ṣètò ẹ́míà wọn báwọn ṣe ń yan ọba tí wọ́n yàtọ̀ sí tiwa ìlànà tiwọn ó yàtọ̀ sí tiwa nínú ìlànà tiwa gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan òfin yẹn ò sọ pé ìṣẹ̀ṣe ò sí kò dẹ̀ sọ pé ìṣẹ̀ṣe ò ní ẹ̀tọ́ sí ọ̀rọ̀ ọba bóyá jíjẹ ni àbí sísin nǹkan tó sọ ni pé tí ọba bá kú àwọn ẹbí ẹ̀ àwọn ará ìlú ẹ̀ wọ́n ní ẹ̀tọ́ láti sin pẹ̀lú ẹ̀sìn tó bá gbé dání nígbà tó wà láyé ọba tó wá jẹ́ mùsùlùmí ni kàn sí bẹ́ẹ̀ bí mùsùlùmí ọba tí ò bá mùsùlùmí ṣe tí ò bá kírísítẹ̀nì ṣe tẹ́kọ̀ọ́níṣẹ́ ṣe ní kàn sí gẹ́gẹ́ bí ìlànà ṣẹṣẹ. so kò fàjà kò sí jàmbẹ́ náà ṣùgbọ́n nǹkan tó ń dá wàhálà lẹ̀ ni pé ọba wo púpọ̀ náà àwọn ẹlòmíì wọn ò fara hàn gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ẹ̀sìn wọ́n ń ṣe nǹkan tí Yorùbá ń pè ní àmúlùmálà lẹ́ni mùsùlùmí ni mí lẹ́ni kírísítẹ̀nì ni mí lọ́la oníṣẹ̀ṣe ni mí so bí oníṣẹ̀ṣe wá ṣe é wò ó pé ara wa ni alẹ́tọ̀ sí ni mùsùlùmí wò ó pé ara wa ni alẹ́tọ̀ sí ṣùgbọ́n tí ọba bá dúró déédéé ike mùsùlùmí ni mí àbí kírísítẹ̀nì ni mí nǹkan tó fi yẹn sọ nìyẹn ó wá fi nǹkan tó ń pè ní cluster sí plus ipe kò tako ẹ̀tọ́ ìṣẹ̀ṣe ó yẹ ká fún wọn ní nǹkan báyìí ó yẹ ká ṣe nǹkan báyìí fún wọn wọ́n lẹ́tọ̀ọ́ láti fún wọn tó bá dẹ̀ wá fún wọn tán kí wọ́n dẹ̀ lọ sin ọba yẹn gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn ẹ̀
tó yẹ pé Christian ni tó bá ti ṣe ẹ̀tọ́ wọn fún wọn tán kí wọ́n gbé wọ church kí wọ́n ṣe service fún tó yẹ pé mùsùlùmí ni kí wọ́n gbé lọ sí mọ́ṣáláṣí kí wọ́n kírun sí lára kí wọ́n gbé lọ sáyé ẹ̀ nǹkan tó fi yẹn sọ nìyẹn so kò síbi tó ti papọ̀ kò síbi tó ti dàrú tí gbogbo a bá dúró déédéé láti ṣe òtítọ́ àti òdodo. tó òun láti gbọ́ yìí o tó pé àsìkò bá wa ṣọ̀rẹ́ ṣùgbọ́n wọn bá tí a ti mẹ́nu báyìí àti gbogbo àwọn ẹ̀rí tí a ti mú wáyìí wọ́n ní pé kò tako ẹ̀sìn wa o bẹ́ẹ̀ ni kò tako àṣà wa tí òfin sọ ni pé nísìn ọba ti ní ẹ̀tọ́ láti ṣẹ̀sìn tó bá wù tó bá rọ̀ lọ́rùn ẹ̀sìn tó bá wù ọba yẹn tó bá wá ṣe lójú ayé ẹ̀ yẹn tó bá kú ìlànà ẹ̀sìn yẹn náà ni kí wọ́n gbà láti sìn so ó túmọ̀ sí pé a sì máa rọ́ba tó yẹ pé ìṣẹ̀ṣe ló bá lọ a máa rọ́ba tó yẹ pé Christian ló bá lọ a máa rọ́ba tó yẹ pé Islam ló bá lọ so gbogbo tó bá ti bá lọ náà nínú àṣà tí àti ìlànà ẹ̀ ìgbàgbọ́ ẹ̀ náà ní ká fi tẹ̀lé láti lọ fi sìn láti fi ṣe àpọ́nlé ìkẹyìn fún tó bá wá jẹ́ bẹ̀ nígbà náà ẹ jẹ́ ká jọ gbà pé òfin ti dé ìjọba dẹ̀ ló ní òfin ìjọba dẹ̀ náà ní agbófinró ẹ jẹ́ ká jọ gbà pé bíjọba ṣe fẹ́ nìyẹn pàápàá jùlọ tó ta báwo nígbà kan rí ẹ̀tọ́ pé ta bá pé ìṣẹ̀ṣe ni kọ́wọn òyìnbó tó dé kan tó fún wa ní ọ̀làjú kan tó wá gbé ìjọba lé orí ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba ló ń pàṣẹ ìlú ṣùgbọ́n gbà tó ti di pé òfin ti wá dé sìn tí wọ́n ti gbé ìjọba sórí ọba tó pé ìjọba ló máa fún ọba ní ọ̀pá àṣẹ àti gbogbo tí wọ́n pè ní staff of office lẹ́ẹ̀kan yẹn ó ti túmọ̀ sí pé ní tíjọba bá sọ abẹ́ ti gé náà nìyẹn ó ti di òfin nìyẹn tó Ọlọ́run dákunjọ kó ṣàánú wa àṣà wa ò parẹ́ o àṣà wa ò sì parun ṣùgbọ́n wọ́n kàn ṣe àtúnṣe pé ọba ti lẹ́tọ̀ọ́ láti ṣẹ̀sìn tiẹ̀ tó bá rọ̀ lọ́rùn ni nítorí pàṣípò tí bá aṣọ rẹ̀ àní lè máa lọ sí gbogbo ìpolówó ọjà yẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpolówó méjì péré ni màá kàn sáré fún wa ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ YS Farm tábà padà dé tábà tún wá lọ sí iléeṣẹ́ Dibash frozen food àti Aqua Bash water lẹ́yìn ilé àṣẹ ojú òpó sílẹ̀ gbogbo tó bá kù pẹ̀lú ògo Ọlọ́run àmà sọ́dọ̀la lókè lọ́hùn. máa tẹ̀síwájú. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbámúṣe má lọ síbòmíràn YS Farm ni ó lọ. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbámúṣe má lọ síbòmíràn YS Farm ni ó lọ. bẹ́ẹ̀ kọ́ ló bá gùn bí ejò ṣẹgbẹ́lẹ̀ ò pé wọ́n jẹ́ ilẹ̀kẹ̀ wọn pọ̀ lọ́jà ṣé bí èèyàn ní bàbá tó bá ń fẹ́ màálù àbágbò tó gbámúṣe ẹja ni wọ́n fẹ́ rà lóríṣiríṣi lánìí ìwọ́sà ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wa YS Farm nìkan gbá ó ní Ìjẹ̀bú Òde ń bì opposite Ìsẹ́yìnkò Oṣù campus your satisfaction is our hallmark wá sún èpè nọ́mbà yóò ti ilé iṣẹ́ wa 090-2621-1702 Yusuf Adéwálé 752 at yahoo.com sanidi mewa wá bá wa dòwò pọ̀ kájé owó gbà kíá. ọ̀fẹ́ ìjọba máa ń lo àbágbó tó gbá múṣẹ́ máa lọ sí gbogbo ìmọ̀ YS Farm ní ọ̀la. iléeṣẹ́ Dibash ti kó àǹfààní láwọ̀lú o pẹ̀lú Dibash Gold Room níbi tí a ti ń ta ẹja lóríṣiríṣi bí ẹja koté ẹja kroka ẹja titus frozen chicken crate ẹyin lẹ́yẹlẹ́yọ àti ẹni bá fẹ́ kó lọ́pọ̀ yanturu bákan náà ní iléeṣẹ́ Dibash ń ṣe Aqua Bash table water omi inú ike àti pure water yẹn omi inú ọ̀rá àjọ NAFDAC fún òtẹ̀lú omi Aqua Bash tá a sì ń ṣe omi yìí láyìíká tó mọ́ tónítóní ẹ tẹ́lẹ̀ ṣèjà kẹ́ ẹ gba iléeṣẹ́ Dibash Gold Room àti Aqua Bash table water lọ láti rẹ ẹja lóríṣiríṣi tó fi mọ́ frozen chicken iléeṣẹ́ méjèèjì yìí wà ní number 1 Alhaji Jogbo street lẹ́bàá Dibash oil and gas ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn ẹ sì tún lè pè wá lórí nọ́mbà yìí 080-956-72510 080-571-25718 àti 080-3359-5545 ní Dibash Gold Room àti Aqua Bash table water ojúlówó níjẹ̀wálógún. ẹ káwọ láti iléeṣẹ́ YS Farm àti iléeṣẹ́ Aqua Bash water iléeṣẹ́ Dibash frozen foods nítorí pé àsìkò ti lọ lórí ètò lónìí ṣùgbọ́n gbogbo eléyìí tí a gbé yẹ̀wò yóò pàtàkì náà nítorí pé kó máa jẹ́ ẹ̀kọ́ àti ìlànà fún gbogbo wa tá a wà nínú ilé pé báyìí ni òfin ṣe wí o ẹ yẹ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹgbẹ́ ilé kòlẹ́jà tó wà ní òkè ajé market níjẹ̀bú Òde ń bí báyìí fún ìnáwó sí wọn àti ìdarapọ̀ mọ́ wa lórí ètò yìí ọba tó ní ẹ̀san lọ́dọ̀ kọ́nà dákun bá dúpẹ́ kó bá san yín lẹ́san lóore lára nǹkan tá a sọ pé ìṣẹ̀ṣe náà nìyẹn torí pé nínú àṣà wa tẹ́lẹ̀ kóyìnbó tó dé àti ní ìlànà tá à ń gbà ṣe ìtọ́jú ara wa àwọn ẹgbẹ́ bàbá wa lẹ́kọ̀ọ́ lẹ́jà tó wà ní òkè ajé market iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn wọ́n sì ń ṣe òtítọ́ ọdún pẹ̀lú ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòpọ̀ torí pé ọmọlúàbí ni wọ́n àṣà wa
ẹ̀sìn wa kò sì takò nítorí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá ẹ jẹ́ kí n sáré pé káàdì kan náà ká wá ṣe ojú òpó sílẹ̀. Now MTN card a ti ṣí ojú òpó sílẹ̀ fún àwọn èèyàn láti pè wọlé bó ti ẹ̀ pé àsìkò wa kéré ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà a ṣe pápápá MTN card 88 49 72 13 40 29 819 again 88 8 lọ́nà mẹ́rin 49 72 13 40 29 819 ìpè tí ń wọlé. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Allahu akbar. Ìpè àkọ́kọ́ dẹ̀ nìyẹn o nẹ́tíwọ̀kì yẹn ni o ẹ kúrò níbi tẹ́ ẹ abẹ́ akẹ́ bọ́ síbòmíì ó ṣeéṣe kí ojú òpó yẹn wá tọ́. Salamu alaikum. Salamu alaikum. Waalaikum salam wa rahmatullahi wa barakatuh. Tani yẹn mà láti bo. Waalaikum salam wa rahmatullahi wa barakatuh. Tani láti bo. Orúkọ yín mà. Sọ̀rọ̀ láti Ìjẹ̀bú Òde sà. Rashidat. Abubakar. Rashidat Abubakar láti Ìjẹ̀bú Òde. Náà kí lè fẹ́ bá a dá ṣètò. Mo kí àwọn bàbá wa lọ́ọ̀yà òtúkọ̀yà ọlọ́run àtúbọ̀ ọgbọ́n yín làákàyè yín ò ní dọ́bà. Àmín. Pẹ̀lú nǹkan tẹ́ bá wa sọ yìí fáàtì àwọn tí àwa tá a mọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ láti mọ̀ báyìí sí. Àti pé mo notice pé tí àdúgbò pé Àwùjalè ò ṣaláìsí ṣé gbogbo àwọn nǹkan tí àṣẹ̀bá ń gbọ́ lẹ́nu àwọn ọba yóò yẹ ká ti wọ́n ti fún. Ó ti wà tẹ́lẹ̀ ó ti wà tẹ́lẹ̀. Ó ti wà tẹ́lẹ̀ o ṣùgbọ́n nítorí pé awuyewuye tó jáde lẹ́yìn ìpapòdà bàbá wa ọba Dr. S.K. Adétọ̀nà ló jẹ́ kí ìjọba wa bẹ̀ sí ní gbé kínní ẹ̀ síta pé òfin tá a ti ṣe tẹ́lẹ̀ lélẹ́yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òfin ti bẹ̀rẹ̀ láti bí ọdún wọ́n ti sign into law láti bí ọdún 4-5 sẹ́yìn so ìjọba ò ṣẹ̀ṣẹ̀ ṣe ṣùgbọ́n nítorí pé awuyewuye tó wá lẹ́yìn ìpapòdà bàbá wa ẹlòmíì tẹ̀lé sọ pé bẹ́ẹ̀ Àwùjalè ló lọ. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ kó ṣe ìgbà tí bàbá Síkírù Adétọ̀nà lélẹ́ṣẹ̀ ṣẹlẹ̀ o Àwùjalè ò kí ń kú Àwùjalè ò kú o bàbá Síkírù Adétọ̀nà ló kú so ẹ má jẹ́ ká máa sọ pé ńgbà tí Àwùjalè kú Àwùjalè ò kí ń kú ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí olókìkí bá jáde láyé òkìkí àátàn kò ṣe Àwùjalè lọ́ba àkọ́kọ́ tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún àwa tí a bá ń bá tá a bá wà current a rí i pé kò ṣe tàkọ́kọ́ ní ọdún kan sẹ́yìn ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn ọba Òwu Kìjà ó jáde láyé wọ́n sin gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀ so kò ṣe pé eléyìí ẹ̀ṣẹ̀lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí wípé tí nǹkan ńlá bá ṣe àwọn Yorùbá ní tí nǹkan bá wọ̀lú tó bá gbé ọmọ adẹ́tẹ̀ wọ́n ní nǹkan burúkú lọ tó bá gbé ọmọ ọba wọ́n ní nǹkan burúkú ṣẹlẹ̀ so kò sí nǹkan tó jẹ́ tuntun bẹ̀ wọ́n ti ṣe òfin yìí kí bàbá Àwùjalè tó kú. tó òun lẹ ti gbọ́ yìí o òfin yìí ò tuntun o bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba yìí ti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n ìjọba ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní release ẹ̀ pé lẹ́yìn awuyewuye lẹ́yìn ìpapòdà bàbá wa ọba Dr. S.K. Adétọ̀nà náà wá release ẹ̀ síta pé òfin tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tákù wọn ti lo àwọn fún àwọn ọba kọ̀ọ̀kan ọba ti Orù nígbà náà lọ́hùn ti jaláìsí ọba Òwu Kìjà ti jaláìsí ọba Ìdọ́wàǹgbà kan ti jaláìsí so bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ní láwọn Rẹ́mọ Ẹ̀gbá Yewa lọ́hùn nípínlẹ̀ Ògùn lápapọ̀ òfin ti wà ń sìn ó ti lé lọ́dún 5 tí ìjọba ti fọwọ́ sí sòtọ́dẹ̀ tí ń lò bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí pé òkìkí àti yípo bàbá wa aláyélúwà ọba Dr. S.K. Adétọ̀nà ló jẹ́ káriwo yẹn wá lọ bẹ́ẹ̀ pé àbá Àwùjalè ló lọ influence ẹni rárá so bó ti jẹ́ nìyẹn ẹ jẹ́ ká púpọ̀ àpè kan wọlé salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tani ẹ sàláàtì bo. Abdulgani Abdulrasheed ló ń sọ̀rọ̀ láti Ìjẹ̀bú Òde. Naam ó yá ṣe ní pápá pàtórí àsìkò. Mo kí àwọn lọ́ọ̀yà wa kọ́lá wọn bá kó bá a ṣe dáadáa. Àmín. Àwọn mi dún fún ọ̀rọ̀ tí wọ́n bá a yànnà náà lónìí. Torí tó ń dá awuyewuye tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́nu láti lè bá wa. Ṣé kọ́lá wọn àríkẹ́ ọlá kó bá wa ṣe dáadáa fún un. Àní sókè àbí
fún kékeré kí nǹkan fẹ̀ ṣe lóòótọ́ lórí ọ̀rọ̀ ọba ni wọ́n sọ táwọn ìṣẹ̀lẹ̀ nínú ṣe máa ń ṣẹlẹ̀ tí ó tiẹ̀ nípa pẹ̀lú ọba bóyá nínú àwọn ìṣẹ̀ṣe yẹn náà ni tó yẹ pé wọ́n ní wọ́n ń gbé orò lọ́sàn-án gan tó yí àlàáfíà àwọn èèyàn ní ọwọ́ tí wọ́n fẹ́ káwọn bàbá tún bá wa pẹnu kọ́ bá wa sọ̀rọ̀ ní ṣókí lórí ilé sílẹ̀ náà bá làwọn òfin mu káwọn èèyàn má lè tẹ́sẹ̀ jà kọ́ má lè ṣe tí òun ṣe orò ọ̀sán gan tó ń ṣẹlẹ̀ láwọn òbí kan káàkiri ní ilẹ̀ Yorùbá kọ́lá kó bá wa ṣe dáadáa fún un. Bàbá ṣe ẹ̀dín yẹn láàrin ṣe rí nǹkan tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lọ́sàn-án gan òfin ti fòfin dé o ìdí ẹ̀ nìyẹn tó yẹ pé ẹ lè rí àwọn ibi tó bá ti ń ṣẹlẹ̀ àwọn ibi tó já sí wípé ọ̀làjú ò tí ì débẹ̀ ni ẹ rí i pé nísìnyí kódà tó wọ́n fẹ́ ṣe alágẹmọ níjẹ̀bú sí wọ́n ti máa announce tipẹ́ then nínú ìṣẹ̀ṣe wọn ní ilẹ̀ Ìjẹ̀bú ó ní àsìkò tí alágẹmọ gbọ́dọ̀ wọ̀lú ẹ rí i pé ní ọ̀pọ̀ ọgbà kan tó dà wọn bòmíì ilẹ̀ á ti máa ṣú so kò sí òfin tó fàyè gbà pé kẹ́ẹ̀kan ti èèyàn mọ́lé ìpè kò lè jáde nítorí pé àwọn fẹ́ ṣe àṣà àti ìṣe tiwọn kò sófin tó sọ bẹ́ẹ̀ o. tábàtì ẹ̀wọ̀ ọ̀rọ̀ alágẹmọ tẹ́ ẹ̀ mọ́ ní báyìí nígbà táwa ní kékeré àárọ̀ lálágẹmọ máa ń wọ̀lú Ìjẹ̀bú Òde ṣùgbọ́n ìjọba ló tún wá fẹ́ pé ẹ má yẹ ká fi ti yín dí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn aráàlú lọ́wọ́ ẹ gbọ́dọ̀ wọ Ìjẹ̀bú Òde sí títí táago 4 fi máa kọjá díẹ̀ so ìyẹn lọ fi sọ pé tó máa fi máa dé àwọn ibì kan ilẹ̀ tí ń ṣú ẹlòmíì gan ti ń wọnú ilé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ jáde mọ́ nítorí pé ìjọba ti gbé tó kalẹ̀ so nítòfin tí àwọn bàbá ń sọ ni pé òfin wà lórí gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ tó regulate àyàfi àwọn tó pé kò tí ì sí ọ̀làjú tàbí kò sí àríyànjiyàn gbogbo wọn jọjẹ́ bákan náà nírú ẹ̀ ti lè máa ṣẹlẹ̀ tí rẹ̀ bá wá ṣẹlẹ̀ láwọn ààyè bòmíì tó bá di awuyewuye ìjọba máa bá wa dá sí pé rárá o báyìí ni òfin wí báyìí ni òfin sọ so kọ́lọ́n dákunjọ kó ṣàánú ẹnì kankan wa eléyìí la fi máa lọ torí pàṣípò bá wa ṣọ̀rọ̀ lórí ètò yìí a máa dágbére lórí ètò lẹ́nu ẹ kí n fún bàbá wa láti ọ̀dọ̀ màmá wa Alájà Shukurat Adénúgà wọn ní ká gbélé fún yín sà láti iléeṣẹ́ Astra Nigeria Limited wọn ní ká fún yín lélẹ̀ láti iléeṣẹ́ Astra Nigeria Limited náà máa fún yín lélẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa lẹ́kọ̀ọ́lẹ́jà ní Òkè Ajé máa fún yín ní sẹ̀mọ́ méjì láti ibẹ̀ yẹn náà wọ́n ní kó ká fi dúpẹ́ lọ́wọ́ yín pé àti ẹ̀bùn yẹn wá gbogbo lè tẹ́ kọ́ wa yìí ọ̀pọ̀lọpọ̀ ní o mọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ti jọ̀nà lọ́sìn ó ti wáyé wa jù bẹ́ẹ̀ lọ adúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run dàpọ̀ bá adúpẹ́ kó bá sọ ilẹ̀ sàn olóore ìlàlẹ̀ àmọ́ insha Allah tó bá di ọlọ́ọ̀la ẹja ká tó jọ pàdé lórí àkọ́tún míì pẹ̀lú ògo Ọlọ́run ọ̀tún míì látún máa mú wa láago 6 sáago 7 lójoojúmọ́ tí Ramadan fi máa parí bá a ti ṣe ń bẹ̀rẹ̀ bọ̀délé kọ́lọ́n dákunjọ má kọ̀fẹ́ ní kankan wa onígbàwọ́ ètò tòní bàbá wa Alhaj Kamarudin Adeni Ìṣóyewu tí wọ́n ṣe ní ètò tòní lórúkọ àwọn bàbá wọn àti màmá wọn méjèèjì bàbá wa Alhaji Muhammad Tajudeen Olúfẹ́mi Ṣóyewu ọkọ dí àti màmá wa Alájà Nurat Ṣóyewu tí wọ́n jẹ́ ìyá àdínní gbogbo ìrẹ̀wọ̀n Central Mosque àwọn bàbá àti màmá méjèèjì kọ́lọ́n dákun bá àforíjì wọn bá kẹ́ wọn ṣe kú nísìmí fún Ọlọ́run wọn la gbígbàdúrà tó wà nú mẹ́wàá ti gbẹ̀yìn dákun bá a ṣe sáré nílé àjíjọ́ náà fún wọn la hawla wala quwwata illa billahi al-ali azim assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi. iléeṣẹ́ the Bass oil and gas ní kẹ́ ẹ gbà lọ tẹ́ bá fẹ́ ra epo pẹtiró dísù àti ọ́ìlì lóríṣiríṣi tó sì jẹ́ ojúlówó ní the Bass oil and gas àwa kì í yí mítà wa o torí pé a ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn bákan náà la tún ní the Bass supermarket àti the Bass plaza ní the Bass supermarket onírúurú nǹkan lẹ́lẹ́ rírà níbẹ̀ àwọn nǹkan bíi the Bass oil oyin gidi aqua Bass table water omi mu ẹlẹ́rìndòdò juice lọ́lọ́kan òjọ̀kan indomie noodles ice block àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtúnṣe POS service fáwọn èèyàn tó bá fẹ́ gbọ̀wọ́ iléeṣẹ́ the Bass oil and gas àti supermarket àti the Bass plaza wà ní number 1 Alhaji Jogbo street ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn àtúní ẹ̀ka nínú ọgbà taswed ní Ìjagun nípínlẹ̀ Ògùn nílùú Èkó àwa ládojúkọ Mayfair garden ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Ẹ̀pẹ́ Ìbàjú Lẹ́kì Àwòyàyà nípínlẹ̀ Èkó ẹ tún lè pe àwọn nọ́mbà yìí 08095672510 àti 08057125718 níléeṣẹ́ the Bass oil and gas ìbẹ̀rù Ọlọ́run la fi ń ṣiṣẹ́. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Sauma?
Òde àtàgbègbè rẹ̀ pátápátá nítorí onírúurú ẹran àgbò tẹ́ ẹ bá fẹ́ pátápátá ló wà ní iléeṣẹ́ YS Farm. Ẹran màálù lóríṣiríṣi náà wà níbẹ̀. Ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe, ìṣílé ni, ìkẹ́kọ̀ọ́ gboyè, kíkọ́ṣẹ́ yọrí tàbí ayẹyẹ ìgbéyàwó, bó ṣe ìtúnu àwẹ̀ tàbí fún iléyá. Ilé-iṣẹ́ YS Farm lẹ́tí oríṣiríṣi ẹran àgbò tẹ́ ẹ bá ń fẹ́ àti ẹran màálù ní owó tí ò gani lára. Ẹ̀yin tẹ́ ẹ bá ń fẹ́ ẹran àgbò àti ẹran màálù lálábọ́ọ́dé, ẹ máa bọ̀ ní YS Farms. Àwọn ẹran àgbò wa àti ẹran màálù wa kì í ṣe àwọn ẹran tó ti gbé kọ́lé àbí àwọn ẹran tó ti lárùn lára. Àní ṣákàlà ara wọn dá. Opposite Sẹ̀yíkò Osu campus Ìkàngbá ní ìlú Ìjẹ̀bú Òde la fi kalẹ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 090 26 21 17 02. Ẹ tún lè kàn sí wa lórí WhatsApp náà 090 26